ẹ̀yin ti gbàgbé pé kò sí nǹkan tó dùn ọkùnrin jù nílé ayé yìí. Nǹkan tó dùn ọkùnrin jù láyé yìí òun ni pé kó máa rí ọkùnrin míì kó máa fi abọ́ tó fi ń jẹun kó máa fi jẹun. Ìbànújẹ́ burúkú, ọgbẹ́ ọkàn tó tó láyé yóò sí. Jésù Olúwa wa. Ẹ kú dédé ìwòye ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Má bá yín la nǹkan tẹ́ fẹ́ sọ. Nǹkan tó dùn ọkùnrin jù láyé ni pé kó rí pé ẹlòmíì ń dó ìyàwó tí òun náà ń dó. Àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ kíní kan pé ọkùnrin ló máa ń ara àti ojú lọkùnrin máa ń dó. But obìnrin láti ní attachment pẹ̀lú ọkùnrin nígbà míì kí wọ́n tó dóra wọn. Àfi obìnrin tí ayé ẹ̀ ti bàjẹ́ tó bá fẹ́ dóko nítorí owó. But most cases obìnrin tó wà nílé ọkọ nígbà míì wọ́n máa ń ní attachment náà máa fi lọ ń dóko mi. Ẹ̀yin ọkùnrin náà bó ṣe bà yín nínú jẹ́ tó wípé tí ẹ bá rí i pé ibi tẹ́ ń tọ̀ sí obìnrin tẹ́ ń dó ẹlòmíì ń dó. Mo fẹ́ kẹ́yin náà mọ̀ wípé àwọn situation kan wà tó máa ká obìnrin mọ́lẹ̀ pàápàá tóbìnrin bá ń go through emotional problem tó jẹ́ pé kò ní lè ní sùúrù láti kúrò nínú ilé ọkọ yẹn kó tó dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀. Kò ní lè ní tó bá ní pé kò ní sùúrù kó tó gba divorce kó tó gba kinní kan ẹ̀mí ẹ̀ lè bọ́ nítorí bí Ọlọ́run ṣe dá obìnrin tí obìnrin bá go through emotional problem gidi tẹ́mi ẹ̀ fẹ́ bọ́ ibi tọ́kàn ẹ̀ máa wà ní ó ní ìdẹni tó máa kọ́dùlẹ̀ ó ní ìdẹni tó máa pamper ẹ̀ ó ní ìdẹni tó máa rẹ̀ lẹ́kún torí wípé kò sí nǹkan kan kò ní gbádùn àfobìnrin tí ò bá nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ àfobìnrin tó bá jẹ́ wípé ó ti di panaki. Bẹ̀ tí obìnrin bá ń go through torí mo máa ń gbọ́ táwọn ọkọ máa ń sọ pé kó kúrò ní ọkọ kò ń ṣe gbogbo ọkọ ló ṣe é kọ̀ ó ṣe gbogbo in fact tóbìnrin bá ń go through emotional stress emotional trauma emotional problem kò lè ní sùúrù kò lè ní sanity ẹ̀mí ẹ̀ ò lè balẹ̀ láti lè plan pé òun fẹ́ kúrò nílé ọkọ yẹn until tó bá settle ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ò bá rójú ọkọ ńlẹ̀ tí ò rójú ẹnìkan kan ńlẹ̀ ní tó máa settle ẹ̀ ní pé awọ́rọ̀ kan fi ṣàkákọ́rí ẹ̀ tiẹ̀ nígbà tọ́kọ ẹ̀ bá settle torí ọpọlọ ẹ̀ bá wálẹ̀ ló ṣe máa wò pé ṣé òun máa kúrò nílé ọkọ ọ̀nà wo lòun fẹ́ gbà bẹ́ẹ̀ tí obìnrin bá ń battle emotional problem tó bá ń deal pẹ̀lú emotional problem tó bá wà in pain ẹ̀mí ẹ̀ ò kí ń tètè lọ sí pé kó kúrò ńbẹ̀ ẹ̀mí a máa lọ sí pé báwo ni pain yẹn ṣe máa lọlẹ̀ ọ̀nà wo tọ́lọ́n bá tún wá lọ ṣe tó lọ lọ́gàá kan bí iṣẹ́ tó ń rẹ̀ lẹ́kún tó ń fọwọ́ pa ṣọ́dọ̀ ẹ má tanra yín wọ́n á dóra yín in fact wọ́n á dó obìnrin míì tán báyìí á dẹ̀ máa sunkún pò ń dókò mi ṣùgbọ́n ẹkún ayọ̀ ni màmá ń sun ni á máa sunkún á máa dùn á máa fi ọkàn kan súre pé súre fún ọkùnrin yẹn pé nǹkan tóun rí nílé òun ló fa òun sínú ẹ̀ á máa dùn pò ń dókò mi á dẹ̀ máa pain á dẹ̀ máa lọ. So ìwọ tó bá mọ̀ wípé ìbànújẹ́ ni kẹ́lòmíì máa dó ìyàwó ẹ̀ má fàyè ẹ̀ lẹ̀. Ọ̀nà àti tí obìnrin tí ò bá ní emotional problem tí obìnrin ní àwọn obìnrin tó dá ni mò ń sọ o tóbìnrin ò bá go through emotional problem tóbìnrin ò bá ní wàhálà tínú obìnrin bá dùn tó bá ń jìyà lọ́dọ̀ ọkùnrin gan kò ní ríro. Tí ọkùnrin bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni o kò ṣe gbogbo àwọn ọkùnrin míì ya wèrè o bó obìnrin tó dáa tó bá ń jìyà pẹ̀lú ọkùnrin ṣùgbọ́n tí ó rí pé ọkùnrin yẹn ń fóun ní ayọ̀ ọkùnrin yẹn ṣe déédéé pẹ̀lú òun kò fi ọjọ́ kan fún níbànújẹ́ bọ́kùnrin yóò bá fún lówó tó bá ń jìyà pẹ̀lú ẹ̀ gan kò ní rí pé òun jìyà. Bẹ̀ tí obìnrin bá ní emotional problem àwọn problem kan wà tóbìnrin máa bára ẹ̀ nínú ẹ̀ àwọn ìṣòro ilé ọkọ kan wà àwọn ìṣòro kan wà àwọn kan wà tó máa situation kan wà tó máa face lọ́dọ̀ ọkùnrin tẹ́ pé kó tiẹ̀ kọ́kọ́ wá orí ẹ̀ wálẹ̀ ni àti kọ́kọ́ kúrò nílé ọkọ yẹn kò lè sí lórí ẹ̀ ó máa létí tó bá ní pé kò ní sùúrù ẹ̀mí ẹ̀ lè bọ́ á kọ́kọ́ wá bó ṣe máa á kọ́kọ́ fúnra ẹ̀ ní first aid. Kí ni first aid? Ó máa kọ́kọ́ wẹ́n tó máa rẹ̀ lẹ́kún náà tó bá ẹkùn ẹ̀ bá rẹ̀ tọkàn ẹ̀ balẹ̀ ó ṣẹlẹ̀ wá máa make ó lè jẹ́ tó rẹ̀ lẹ́kún gan ló máa ṣe ọ̀nà tó fi máa kúrò níbẹ̀ yẹn tó máa bọ́ kúrò nínú ìyà ayérayé. So ẹ̀yin tẹ́ ọkùnrin tí ò láìkọ́ bá ń dóyàwó òun bó bá tiẹ̀ ń dóbò ń ta má gbé wálé àwọn nǹkan tó máa fa wàhálà torí obìnrin ò lè gba káńpó fẹ́ dóbò but ọkùnrin á ṣe ó má rọ ọbẹ̀ má jẹ́ kóbìnrin rí tó bá rí nǹkan tó máa wà lọ́kàn ẹ̀ náà ni pé ó fẹ́ retaliate. And to be quite honest
ó depend lórí bí value tí obìnrin bá place sí ara ẹ̀. èmi ò gbà pé ọkùnrin ṣe èmi náà fẹ́ ṣe, èmi kò sí ẹnu dictionary tèmi, torí pé bí ọkùnrin ṣe dá ọkùnrin níta in times okó àtòbò kan náà ṣe dá obìnrin, but in tó bá ti lè mú ìwọ ọkùnrin ṣe sí ojú mi tí òun ṣe pé èmi ni mo lọ wá, tó jẹ́ pé ó wà stupid enough láti show mi, well nǹkan tó bá rí bẹ́ẹ̀ kó fara mọ́. So ọkùnrin láti jẹ́ kó rí òun pé mi ní kó má dóbò ń ta, mi ní kó má ṣe, ṣùgbọ́n ó láti wà secret enough kí ìyàwó ẹ̀ má rí. Ó láti lu ọpọlọ. Mo sọ wípé ọkùnrin tó bá fẹ́ ṣe ṣìnà, kódà wọn máa ń ní fóònù ọ̀tọ̀ tíyàwó tiẹ̀ ní rírí. Má jẹ́ kí ìyàwó rí, má gbé wálé, má gbé fóònù, má gbé kọ́ọ̀lù kìíní ló, because the moment tí ọkùnrin bá ti ń ṣe wọn ìyàwó, ìwọ gọgọ ló fi àyè àti dókòlẹ̀ ń tà fún ìyàwó. Kò sí nǹkan tó máa wá lọ́kàn ìyàwó yẹn, òun náà fẹ́ ṣe tiẹ̀ padà ni. So ọkùnrin tó bá ti ń ṣe àṣe wọn dídóbò ń ta lójú ìyàwó, ọ̀nà àti ó ti la ọ̀nà pé kíyàwó ẹ̀ náà lọ dókò ń ta, ìwọ ló fọ̀nà ẹ̀ sí, ìwọ ló kọ́. Wọ́n ní ẹnìkan tó ń sìnkú, ọmọdé tó ń sìnkú àbúrò ẹ̀ lójú ọmọ ẹ̀ níwòwò, ó ń sọ bí wọ́n ṣe máa sìnkú òun náà ni. So nǹkan tó bá ti mú wọn lọ dóbò ń ta, tó dẹ̀ ti jẹ́ kíyàwó mọ̀, ó yàtọ̀ sí obìnrin tó lọ tọpinpin nǹkan tó bá wá orí ni. But tó o bá lè jẹ́ kó mọ̀, kó o fi wọ́n àbí òun gbé kọ́ òun ṣe gbogbo ẹ̀, kó mọ̀ pé o ti dá ọwọ́ ló fi ọ̀nà bí ìyàwó ẹ̀ náà ṣe máa dókò ń talẹ̀. Ju gbogbo ẹ̀ lọ, àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn emotional problem wà tóbìnrin máa nílé ọkọ tó máa dent obìnrin tẹ́ pé kò àkọ́kọ́ sọ̀tà rẹ̀ náà kó tẹ̀ tó ronú pé òun fẹ́ kúrò nílé ọkọ. Kò dẹ̀ ṣe gbogbo ilé ọkọ ló ṣe é filẹ̀. Tóbìnrin àwọn ilé ọkọ kan wà tẹ́ pé obìnrin á máa gbádùn ara ẹ̀ ni, tí ìwọ ọkùnrin tó bá fẹ́ máa ba yí ẹ̀jẹ̀ á dẹ̀ jókòó tí ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe. So mo mọ̀ pé kí n láìkan máa dóyàwó yín, ṣùgbọ́n ẹ̀yin náà ẹ máa ṣe déédéé díẹ̀díẹ̀, ẹ má máa ṣàṣehùn. Ẹ máa mọ̀ pé nígbà mi tẹ́ bá ṣe ó níbi tó ń rí lára obìnrin. Kì í ṣe pé bí àmọ́ ń support obìnrin o, mo kàn ń sọ ni o, torí mo ti gbọ́ pé àwọn kan máa ń sọ pé why can't she leave the husband? Kò ń ṣe gbogbo ilé ọkọ ló ṣe fi ilẹ̀ kóbìnrin tó ṣe nǹkan tó fẹ́ ṣe. Ìgbà míì ó ní level ibi tí obìnrin máa ní emotional stress dé, ta kọ́kọ́ wò pé tó máa kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ rántí òun fẹ́ kúrò lé ọkọ, á kọ́kọ́ rántí bó ṣe máa sort ara ẹ̀ out now. Èyí ni mo mú wá fún yín o.